àwọn tí wọ́n jọ sowọ́ papọ̀ tí wọ́n fi pa Ògúnbọ̀dé Quadri ẹ gbọ́ bí wọ́n ṣe mú wọn látẹnu Ìyálájé ẹ gbọ́ bí wọ́n ṣe mú wọn àwọn tí wọ́n pa bọ̀bọ̀ yìí tí wọ́n pa mọ́ ẹ gbọ́ bí wọ́n ṣe mú wọn. ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn níléeṣẹ́ ọlọ́pàá ti Pàǹtí ní ìpínlẹ̀ Èkó. àwọn ọlọ́pàá ti lọ rèé wú òkú Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé níbi tí àwọn tó pa ní fọnáfọnṣú lọ rèé bò mọ́lẹ̀ sí o. wọ́n mọ̀ ti pa omijé gbójú lójú àwọn ènìyàn sunkún wọn káwọ́ lérí ìkúnlẹ̀ abiyamọ òkọ́lọ́run Olódùmarè jẹ́ kí abiyamọ jèrè ọmọ. láyìíká ṣọ́ọ̀ṣì Celestia ìlérí Olúwa Lásùtù kí ló dé bí wọ́n mọ̀ sí òmò ẹgbẹ́ ìjọ yín náà mọ̀ sí ni kò máa jìnnà síjọ yín àyíká náà láàmà sí pé bí igbó tí ń bẹ lójú ọ̀nà ọ̀dọ̀ yín náà ni rí ibi tí ẹ̀wù báwọn èèyàn ṣe ń jáde wọ́n ti ń jáde ò lẹ́gbẹ̀ẹ́ igbó yẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ẹ wá wo ṣọ́ọ̀ṣì rèé o ṣọ́ọ̀ṣì wọn rèé o ṣọ́ọ̀ṣì ní blue yẹn o ṣé ẹ ti rí ẹni táwọn tó ti lọ wú Ọlọ́run ṣàánú fún wa o Ọlọ́run jẹ́ ká bí ọmọ kó jèrè ọmọ ẹ jẹ́ ń fi ilẹ̀ mọ̀ wò ó. Ǹbẹ́ rí i pé olùṣọ́ sẹ̀lẹ̀ náà lẹ́jọ́ jẹ́ níwájú ìjọba nígbà tá à ń pariwo tá à ń wí tá à ń paláǹtì àwọn kan ní kágbẹ́nu sọ̀hún ẹ dákun ọṣẹ́ wo lolùṣọ́ sẹ̀lẹ̀ fẹ́ fi wẹ́ra rẹ̀ mọ́ ẹ wò ṣọ́ọ̀ṣì rèé lọ́ọ̀kan ó tún gbowó ń bẹ̀ ẹ wo bí wọ́n tún sin ọmọ ẹ̀ sí. Ọlọ́run Olódùmarè kó ṣàánú fún wa kó má jẹ́ ká ṣìrìn tọmọtọmọ. Ó gbẹnu tán. The body stay complete like that. They just raise this boy like that. They do, but now only one. They say they're many. If he's that bros maybe I think send that video give us. You really do that video well. This bros do that video well. Say black tongue. I think how do something get that church where they supposed to. This aboki they supposed to pay the better money. They go soon bomb your head for here. Na boki na they sabi na boki na they engage the mind. Thank you. Na they engage. I dey tell you na boki go. Èèyàn tán. Kò sẹ́ni tí ò lè ṣe. Láti ẹni náà. Wọ́n lè ṣe inú kùsẹ́ tí ó lẹ́mí Yorùbá lè ṣe ìbálò lè ẹ̀sùn rẹ̀. Àwọn ìgbó ló lè ẹ̀sùn rẹ̀. Omi pé gbójú wa inú tribe tẹ̀ wá ní ẹbí sọ̀rọ̀ pé. Gbogbo ẹ̀yin náà wo ìṣẹ̀lẹ̀ yìí. Ọlọ́run o. Wọ́n ti padà rí òkú Ògúnbọ̀dé Quadri. Òkú rẹ̀ lẹ́ ń wò yẹn wọ́n ti lọ wú. Ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì náà ni o. Gbogbo ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yẹn náà ni o. Wọ́n ti lọ wú òkú Ògúnbọ̀dé Quadri wọ́n ti lọ wú jáde báyìí. Ìkúnlẹ̀ abiyamọ o. Wọ́n dẹ̀ waste bọ̀bọ̀ yìí just for nothing. Wọ́n gba owó lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ tún waste ẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run o lórúkọ pé àwọn owó wọ́n dẹ̀ pa ọmọ ọlọ́mọ just like that. Níbo ni láyé ń lọ báyọ̀ Ọlọ́run. So Ògúnbọ̀dé Quadri is now confirmed dead. Òkú ẹ̀ ni wọ́n lọ wú jáde yẹn. Ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un. Ìkúnlẹ̀ abiyamọ o. Ó ṣe mí láàánú. Wàláì ó ṣe mí láàánú púpọ̀ ẹ tún wò.
ẹ tún wò ìkúnlẹ̀ abiyamọ ẹ tún wò ìkúnlẹ̀ abiyamọ. ọlọ́pàá ti lọ rèé wú òkú Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé níbi tí àwọn tó pa ní fọnáfọṣú lọ rèé bò mọ́lẹ̀ sí o. wọ́n mọ̀ ti pa omijé gbójú lójú àwọn ènìyàn sunkún wọn káwọ́ lérí ìkúnlẹ̀ abiyamọ wò kọ́lọ́run Olódùmarè jẹ́ kí abiyamọ jèrè ọmọ. láyìíká ṣọ́ọ̀ṣì Celestial ìlérí Olúwa Lásùtù kí ló dé bí wọ́n mọ̀ sí òmò ẹgbẹ́ ìjọ yín náà mọ̀ sí ni kò máa jìnnà síjọ yín àyíká náà láàmà sí pé bí igbó tí ń bẹ lójú ọ̀nà ọ̀dọ̀ yín náà ni rí ibi tí ẹ̀wù báwọn èèyàn ṣe ń jáde wọ́n ti ń jáde ò lẹ́gbẹ̀ẹ́ gbó yẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ẹ wá wo ṣọ́ọ̀ṣì rèé o ṣọ́ọ̀ṣì wọn rèé o ṣọ́ọ̀ṣì ní blue yẹn o ṣé ẹ ti rí ẹni táwọn tó ti lọ wú Ọlọ́run ṣàánú fún wa o Ọlọ́run jẹ́ ká bí ọmọ kó jèrè ọmọ ẹ jẹ́ ń fi ilẹ̀ mọ̀ wò ó. ǹbẹ́ rí i pé olùṣọ́ ṣẹlẹ̀ náà lẹ́jọ́ jẹ́ níwájú ìjọba nígbà tá à ń pariwo tá à ń wí àwọn tá à ń palántì àwọn kan ní kágbẹ́nu sọ̀hún ẹ dákun ọṣẹ́ wo lolùṣọ́ ṣẹlẹ̀ fẹ́ fi wẹ́ra rẹ̀ mọ́ ẹ wò ṣọ́ọ̀ṣì rèé lọ́ọ̀kan ó tún gbowó ń bẹ̀ ẹ wo bí wọ́n tún sin ọmọ yìí sí. kọ́lọ́ Olódùmarè kó ṣàánú fún wa kó mọ̀ jẹ́ ká ṣìrìn tọmọtọmọ ó gbẹnu tán. Oh, the body stay complete like that. They just raise the point like that. They do, but not only one. They say there are many. That bro send that video give us. You really do that video well. This bro do that video well. I didn't do something. Church where they supposed to. This aboki they supposed pay the better money. They go soon bomb your head for here. Na booking na. They sabi na booking na. Na they engage the mind. Na thank you. Na they engage. I dey tell you. Na booking go. Èèyàn tán. Kò sẹ́ni tí ò lè ṣe. Láti ẹ̀yìn náà. Wọ́n lè ṣe inú kùtà tí ó lẹ́mí ẹ̀ Yorùbá lè ṣe Yorùbá ló lè ẹ̀sùn rẹ̀ àwọn ìgbó ló lè ẹ̀sùn rẹ̀ omi pé lójú wa inú tribe tẹ̀ wà ní ẹbí sọ̀rọ̀ pé. Ọlọ́run máa ṣàánú wa o Ọlọ́run máa ṣàánú wa o má mà já rìn àrùn fẹsẹ̀ sí Ọlọ́run o Ọlọ́run má mà já rìn àrùn fẹsẹ̀ sí Ọlọ́run Ọlọ́run má já rìn àrùn fẹsẹ̀ sí o má já rìn àrùn fẹsẹ̀ sí o eléyìí gbóná eléyìí tún ní agbára Ọlọ́run o ìwọ pásítọ̀ yìí lágbára Ọlọ́run ò ní bọ́m̀bẹ̀ Ọlọ́run ò ní là ẹ́ kúrò ńbẹ̀ àti wá àtàwọn àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ẹ máa jẹ ìyà yìí títí láíláíláíláí. ẹyẹ èèyàn ó yá ẹ wá gbọ́ bí wọ́n ṣe mú olórí burúkú àwọn tí wọ́n jọ sowọ́ papọ̀ tí wọ́n fi pa Ògúnbọ̀dé Quadri ẹ gbọ́ bí wọ́n ṣe mú wọn látẹnu Ìyálájé ẹ gbọ́ bí wọ́n ṣe mú wọn àwọn tí wọ́n pa bọ̀bọ̀ yìí tí wọ́n pa mọ́ ẹ gbọ́ bí wọ́n ṣe mú wọn. ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn níléeṣẹ́ ọlọ́pàá ti Pàǹtí ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa o wọ́n ní ọwọ́ tẹ Ọláolúwa Ajíṣọmọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń wá látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nítorí ìròyìn kan tó kan iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ni wípé òun àti kejì rẹ̀ ọmọ ìyá rẹ̀
tó jẹ́ wípé àwọn ni wọ́n jọ pín 300,000 sínú àkáǹtì wọn wọ́n ní wọ́n sá lọ sí Benin Republic. Imagine ẹ̀yin náà ẹ gbọ́ òun pẹ̀lú ọmọ ìyá ẹ̀ wọ́n jọ pín 300,000 ẹ̀ ní kúure lẹ́yìn ìgbà tí wọ́n pín owó yẹn tán ẹ tún wá pa bọ̀bọ̀ yẹn ẹ tún wá pa ẹ̀ ní ṣe oríire àti bàbá àtọmọ àti gbogbo ẹ̀jẹ̀ lọ́wọ́ bẹ̀ ẹ̀ ṣì ò wọlé ẹ̀ ní bọ́m̀bẹ̀ ẹ̀ ní bọ́m̀bẹ̀ bí títí Abdulrahman títí lọ́rin yẹn Abdulrahman títí lọ́rin bá ṣe máa follow kéṣeré náà nìyẹn I must to read the end case. Yes. Pastor, you're going to free. You're going to free. You're going to free. Yes. Pastor, you're going to free. Anida. So, ni bititi long. Aduro to pe Abdulrahman you're going to free. Go to free. Pastor, you're going to free. Fais-moi. Ou non bawo. So gawa bi ogba. Fais-moi. Pastor, you're going to free. Anida o. Wallahi, you're going to free. Pastor yìí ò gbọ́dọ̀ free. Ṣùgbọ́n lánàá ní ọjọ́ 10 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ọwọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ló bá tẹ̀ ní àdúgbò Alákùkọ ní ìpínlẹ̀ Èkó lọ́gọ́ tí wọ́n sì gbé dé àgọ́ wọn ní tẹ̀sán wọn bẹ́ẹ̀ ló sì jẹ́wọ́ fún wọn wípé Adédàmọ́lá Ọlásùnkànmí Quadri ọmọ Ògúnbọ̀dé wọn làwọn ti pa wọ́n ní ó ti kú o ṣáájú ọjọ́ òní la ti ń gbọ́ fìrìfìrì tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó ṣeé ṣe kọ́mọkùnrin kó mọ̀ sí láyé mọ́. Begin here in Nigeria, where more facts have emerged on the investigation into the death of 28-year-old Ogunbode Adedamola in Lagos State. This is as police officer attached to the State Criminal Investigation Department, (KRIMT), who are investigating the case, have arrested one of the fleeing suspects in the death of 28-year-old Ogunbode Adedamola. The police have been on his trail of the suspect, who is said to have fled to Benin Republic since the investigation began. Olaoluwa Ajishomo, who is said to be the principal suspect in the case, was arrested on Monday morning at the Alakuko area of Lagos State. Now he's said to be the one who cleared the victim's bank account using the victim's mobile phone. Meanwhile, he has confessed to killing the late Ademola in the LASU student murder case. The police have also arrested the alleged killer who has confessed to this crime. Ṣáájú ọjọ́ òní ni kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé kọ́lọ́rẹ́ ti ìjọ Celestial Church of Christ Ìlérí Olúwa Parish Lásùtù pé kí wọ́n lọ rèé ti pa wípé kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ ṣe ìsìn níbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kó àwọn ọlọ́pàá sí gbogbo agbègbè náà ṣùgbọ́n ní báyìí àti gbọ́ fìrìfìrì pé wọ́n ti mú wọn lọ́bi tí wọ́n sin ọmọ náà sí. So very quickly, I believe we have all observed that road, and our resolution now, my dear sir, is that we want that broken face to be amended. We want it to be blocked as urgent as possible, because it is clear to everybody now that that route is dangerous. And for students that are freighters, so if they can do this to a grown-up man, imagine a graduate for that matter. So this matter has to be taken very seriously, and I believe that our DNA is going to really help us in fast-tracking this project. I'm not sure whether the list is about confirming. If she's around, we have to see her. No, not even today, now. That place where the fence is going. ẹ máa wo ṣọ́ọ̀ṣì náà ṣọ́ọ̀ṣì òfò ṣọ́ọ̀ṣì orí burúkú ṣọ́ọ̀ṣì apààyàn àwọn olórí burúkú àwọn ẹni òfò ẹni àdánù ọlọ́run á bá ayé yín jẹ́ ni àwọn ẹni òfò àwọn ẹni àdánù àwọn aláyé bàjẹ́ Ògúnbọ̀dé Quadri ọlọ́run wọ́n sábà wa sàlékún ìkẹ́ bá wa sàlékún ìgẹ̀ ọlọ́run Ògúnbọ̀dé Quadri ọlọ́run sábà wa foríjì ọlọ́run ò wá wọlá jẹ́ kan ṣoṣo rẹ
wọlá títóbi rẹ gbogbo àwọn tó wà nídìí ikú Ògúnbọ̀dé Quadri Ọlọ́run má là wọ́n o Ọlọ́run àrọ́mọdọ́mọ wọn Ọlọ́run o má fi oríjì wọn Ọlọ́run kò sí bó ti wọn kí wọ́n tọrọ àforíjì tó Ọlọ́run o abẹ́ ọ ní dákun má foríjì wọn Ọlọ́run má foríjì wọn o má foríjì wọn o àrọ́mọdọ́mọ wọn ó gbọ́dọ̀ pín nínú ìyà yìí torí pé kí ni generation ẹnìkan ni wọ́n parun yìí Ọlọ́run o generation tiwọn náà Ọlọ́run má jẹ́ kó bọ́ nínú ìyà yìí má jẹ́ kí wọ́n bọ́ nínú ìyà yìí Ọlọ́run àwọn àrọ́mọdọ́mọ má jẹ́ kí wọ́n bọ́ nínú ìyà yìí ní agbára Ọlọ́run wọn sì ní bọ́m̀bẹ̀ lágbára Ọlọ́run so sad Ọlọ́run ara mi sì ń gbọ̀n ìyá parent condition làwọn òbí yẹn fẹ́ wà báyìí. ìkúnlẹ̀ abiyamọ o àwọn ọlọ́pàá ti lọ rèé wú òkú Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé níbi tí àwọn tó pa ní fọnáfọṣú lọ rèé bò mọ́lẹ̀ sí o wọ́n mọ̀ ti pa omijé gbójú lójú àwọn ènìyàn sunkún wọn káwọ́ lérí ìkúnlẹ̀ abiyamọ o kọ́lọ́run Olódùmarè jẹ́ kí abiyamọ jèrè ọmọ. láyìíká ṣọ́ọ̀ṣì Celestial ìlérí Olúwa Lásùtù kí ló dé bí wọ́n mọ̀ sí òmò ẹgbẹ́ ìjọ yín náà mọ̀ sí ni kò máa jìnnà síjọ yín àyíká náà láàmà sí pé bí igbó tí ń bẹ lójú ọ̀nà ọ̀dọ̀ yín náà ni ẹ rí ibi tí ẹwù báwọn èèyàn ṣe ń jáde wọ́n ti ń jáde ò lẹ́gbẹ̀ẹ́ igbó yẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ẹ wá wo ṣọ́ọ̀ṣì rèé o ṣọ́ọ̀ṣì wọn rèé o ṣọ́ọ̀ṣì ní blue yẹn o ṣé ẹ ti rí ẹni táwọn tó ti lọ wú Ọlọ́run ṣàánú fún wa o Ọlọ́run jẹ́ ká bí ọmọ kó jèrè ọmọ ẹ jẹ́ ń fi ilẹ̀ mọ̀ wò ó. Bẹ́ẹ̀ rí i pé olùṣọ́ sẹ̀lẹ̀ náà lẹ́jọ́ jẹ́ níwájú ìjọba nígbà tá à ń pariwo tá à ń wí tá à ń paláǹtì àwọn kan ní kágbẹ́nu sọ̀hún ẹ dákun ọṣẹ́ wo lolùṣọ́ sẹ̀lẹ̀ fẹ́ fi wẹ́ra rẹ̀ mọ́ ẹ wò ṣọ́ọ̀ṣì rèé lọ́ọ̀kan ó tún gbowó ń bẹ̀ ẹ wo bí wọ́n tún sin ọmọ yìí sí. Ọlọ́run Olódùmarè kó ṣàánú fún wa kó má jẹ́ ká ṣìrìn tọmọtọmọ ó gbẹnu tán. The body stay complete like that. They just raise this point like that. They do, but now only one. They say there many. If he's that bros maybe I think send that video give us. You really do that video well. This bros do that video well. a blast off. I think the last something get that church where they supposed to. This is book they supposed pay the better money. They go soon bomb your head for here. Na bookie na. They sabi na bookie na. They engage the mind. Na thank you. Na they engage. I dey tell you. Na bookie go. Èèyàn tán. Kò sẹ́ni tí ò lè ṣe. Yóò láti ẹni náà. Wọ́n lè ṣe inú kò sẹ́ni tí ò lẹ́mí ẹ̀ Yorùbá lè ṣe ìbánú lè ẹ̀sùn rẹ̀. Àwọn ìgbóná lè ẹ̀sùn rẹ̀. Kò ní pé yọ inú tribe tẹ̀ wá ní ẹbí sọ̀rọ̀ pé